Aláròyé máa wí o. Ó mà ṣe o, obìnrin olóṣèlú mìíràn tún kú lẹ́kọ̀ọ́. Ọ̀fọ̀ ńlá tún ti ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Èkó pẹ̀lú bí obìnrin ẹni ọdún márùndínlọ́gọ́ta arábìnrin Adébímpé Adépéjú Khadija tí í ṣe máníjà káńsù Kókà-Àgùdà nípínlẹ̀ Èkó tún ṣe fàyè sílẹ̀ lójijì. Olóògbé yìí ló máa jẹ́ obìnrin karùn-ún tó dipò òṣèlú mú tó máa gbẹ́mìí mì nínú ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́ láàrin oṣù méjì. Gẹ́gẹ́ bí ọ̀nàrẹ́bù Ògìdán Azeez tí í ṣe alága káńsù ìjọba ìbílẹ̀ onítẹ̀síwájú Kókà-Àgùdà ṣe sọ nínú iṣẹ́ ìbánidárò tó fi síta. Ó ní ọjọ́ ajé Monday ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún yìí ni obìnrin náà kí ayé pé ó dìgbòṣe. Ọ̀nàrẹ́bù Ògìdán tó banújẹ́ lórí ikú obìnrin yìí ṣàpèjúwe olóògbé bí ẹnìkan tó níwà ìrẹ̀lẹ̀, tó jára mọ́ṣẹ́, tó fi gbogbo àkókò ṣiṣẹ́ bó ṣe yẹ, tí ẹ̀mí ìfọkànsìn rẹ̀ sí iṣẹ́ sì fi àlàfo tí kò ṣeé dí sílẹ̀ nínú káńsù náà àti gbogbo agbègbè ọ̀hún sílẹ̀. Ó ní ọ̀fọ̀ ńlá ni ikú rẹ̀ jẹ́ tí kì í ṣe fún káńsù Kókà-Àgùdà nìkan ṣùgbọ́n fún gbogbo ẹni tó jẹ́ àǹfààní ẹ̀mí ìfarajìn àti iṣẹ́ aṣíwájú tó ṣe wo àwòkọ́ṣe rẹ̀. Alága yìí wá ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí àti olólùfẹ́ olóògbé. Ó ní kí Ọlọ́run Allah forí gbogbo àìṣedéédé rẹ̀ jìn, kí ó gbà á sí àlùjọ́nà onídẹ̀ra, kó sì fáwọn ẹbí rẹ̀ ní okun àti agbára láti gba ọ̀fọ̀ náà mọ́ra. Bákan náà ló ké sáwọn olùgbé Kókà-Àgùdà láti kún wọn lọ́wọ́ nínú àdúrà pé kí Ọlọ́run tẹ olóògbé sí afẹ́fẹ́ rere, kó sì dúró ti àwọn tó fi sílẹ̀ lọ. Nínú àtẹ̀jáde táwọn ẹgbẹ́ máníjà níjọba ìbílẹ̀ káàkiri fi síta ní tiwọn ni wọ́n ti sọ wípé obìnrin yìí ni ọ̀gá akọ̀wé àti olórí lẹ́ka ibi tí wọ́n ti ń ṣe ìṣirò ní káńsù náà, bẹ́ẹ̀ ló tún máa ń ṣojú àwọn ẹgbẹ́ rẹ̀ káàkiri ìpínlẹ̀. Wọ́n ní pẹ̀lú ìjuwọ́júsẹ̀ sílẹ̀ fún àṣẹ Allah, akéde ìpapòdà alága wa arábìnrin Adébímpé Akíntọ́lá tó fàyè sílẹ̀ lọ́jọ́ ajé Monday ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún yìí. Òun ni mánéjà káńsù Kókà-Àgùdà títí tí ọlọ́jọ́ fi dé. Àwọn ẹgbẹ́ yìí ní ọjọ́ ìṣẹ́gun Tuesday 30 oṣù kẹsàn-án ọdún yìí ni wọ́n sin lẹ́yìn tí wọ́n kírun aago méjì tán ní mọ́ṣáláṣí Al-Kitab ẹlẹ́sìn tí wọ́n sì lọ sin sí ìtẹ́ CDA Muslim Cemetery Ìkòròdú. Ikú obìnrin yìí ti kó àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ sínú ìbànújẹ́ ńlá tí wọ́n sì ṣàpèjúwe ìpapòdà rẹ̀ bí ọ̀fọ̀ ńlá ní ẹkùn ìjọba Ẹsẹ̀ Kùkú nípínlẹ̀ Èkó. Ẹ rántí pé ìgbà àkọ́kọ́ níyì tí olóṣèlú, pàápàá àwọn tí wọ́n jẹ́ obìnrin, máa fò ṣánlẹ̀ kú lójijì nípínlẹ̀ Èkó láti bí oṣù méjì sẹ́yìn. Láti ọjọ́ 27 oṣù keje ọdún yìí tí wọ́n ti búra wọlé fáwọn alága tuntun àtàwọn kánsílọ̀ tí ètò ìjọba tuntun sì ti bẹ̀rẹ̀ lẹ́kùn ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Èkó. Ẹni karùn-ún tó máa kú ni arábìnrin Adébímpé yìí, tí arábìnrin Olúwakẹ́mi Rufai ti ṣe kánsílọ̀ Ward C níjọba ìbílẹ̀ Ìbẹ̀jú-Lẹ́kì ló kọ́kọ́ ṣẹlẹ̀ láì tí ì pé oṣù kan tí wọ́n búra fún wọlé. Obìnrin tí wọ́n ní òun kọ́ lóbìnrin tó wọlé sípò kánsílọ̀ lágbègbè náà yìí ló fàyè sílẹ̀ lọ́jọ́ 13 oṣù kẹjọ ọdún yìí. Ọjọ́ kẹfà lẹ́yìn rẹ̀ ni obìnrin kan ṣoṣo tó wọlé sípò kánsílọ̀ lágbègbè ìjọba ìbílẹ̀ onítẹ̀síwájú Òdì Olówó Ojúwòye LCDA Mushin nípínlẹ̀ Èkó, arábìnrin Zainab Shotayo ẹni 30 ọdún tí ṣe kánsílọ̀ Ward C lágbègbè náà dágbére fáyé lọ́jọ́ 18 oṣù kẹjọ ọdún yìí kan náà. Nígbà tó di 20 oṣù kẹsàn-án ọdún yìí ni Princess Olúrẹ̀mí Àjọṣe tí ṣe igbákejì alága Badagry West LCDA náà tó kú. Ọjọ́ kejì rẹ̀ tí ṣe ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún yìí ni arábìnrin Basirat Olúwakẹ́mi Mayabikan, kánsílọ̀ wọ́ọ̀dù F níjọba ìbílẹ̀ Ṣómólú nípínlẹ̀ Èkó yìí kan náà tó kú. Àfi bí ìròyìn ikú arábìnrin Adébímpé Khadija náà tún ṣe gbòde níparí oṣù kẹsàn-án yìí kan náà. Ohun ìyanu àti ìbẹ̀rù tó wà nínú ikú àwọn márààrún yìí ni wípé ọmọ ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkó ni wọ́n, obìnrin ni gbogbo wọn ni wọ́n sì dípò pàtàkì mú nínú òṣèlú ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.